èmi Jaguar ó ti gbé nǹkan tí mo mọ̀ jẹ́ dé o. Ọ̀gbẹ́ni súnmẹ́yìn àlóde 50% pọ̀. fúra o kúrò lórí ilẹ̀ tó wà yìí nísinsìnyí o yóò sì mẹ́mí rẹ lọ bàbá kúrò lórí ilẹ̀ yìí o. Báwo ni ẹ̀ ń ṣe mọ̀ yìí pé wọ́n yìn mí níbọn? Ó mọ yàrá ẹ̀ ṣé pé kí ni ìgbọràn ó sọ̀jọ̀ ẹbọ irú lọ. ọ̀rọ̀ ilẹ̀ yẹn náà ni mo ń bá ẹ sọ mi ò fẹ́ kó dórí ilẹ̀ yẹn mọ́. ilẹ̀ èwo. Follow! Trust you. Trust you. Gbà wá bí. Ẹ rí nǹkan tí mo rí. You guys, after this operation, I want to make a kidnap this guy to me. Ó máa wúlò. Irinṣẹ́ ni. Ọ̀gbẹ́ni Kasimu, jọ̀mọ́ pa mí. Bro, make I cap you something. Ayé wo dáadé ló máa jẹ ní. Mami! For this jungle, I be your papa. Now before they tell me say it's my oga. Now, Ọ̀gbẹ́ni súnmẹ́yìn àlóde 50% pọ̀.